ẹ kú ojúmọ́ ẹ̀sìn tún kú ojúmọ́ mọ́. Ẹ káàbọ̀ sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé, níbi tí a ti ń fi ọ̀rọ̀ lura wa ní ọ̀gọ ẹnu, tí a ti ń fi ọ̀rọ̀ ṣe kóríyá fúnra wa, tí a ti tún ń fi ọ̀rọ̀ sínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́. Ẹ káàbọ̀ sí orí abala 17. Kí ni àgbéyẹ̀wò wa fún tọ̀sẹ̀ yìí? Àgbéyẹ̀wò wa òun ni ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ọgbọ́n ìṣí wèrè ẹ̀mí. Ọgbọ́n ìṣí wèrè ẹ̀mí. Fún àwa tàbá mọ̀ túmọ̀ ìṣí, ìṣí ni ọdún tó kọjá. A lè sọ pé ọgbọ́n ọdún tó kọjá, ṣùgbọ́n ìṣí òun ni pé ọgbọ́n ìṣí wèrè ẹ̀mí. Ìyẹn ni pé ọgbọ́n tá a lò lọ́dún tó lọ ó lè di ọdún míì kó di òmùgọ̀ mọ́ọ̀yàn lọ́wọ́. Nínú àwọn tí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún jẹ́ gbajúmọ̀, òun ni olóògbé Sophie Abọ́sẹ̀dé Olúwọlé, tó ṣe wípé nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ọ̀gbẹ́ni Túndé Kèlání tí wọ́n fi wá wọn lẹ́nu wò, kó tó di pé wọ́n padà fi ilẹ̀ ṣaṣọbora, ló fi jẹ́ wípé ó ṣàǹfààní púpọ̀ nǹkan máa ní àkọọ́lẹ̀, ká sì máa ní ibi tá a ti lè ṣe àgbéyẹ̀wò àwọn ọgbọ́n Yorùbá, torí wípé báwọn yẹn bá ṣe ń kú tí wọ́n ń lọ, òun náà làwọn nǹkan yóò máa sọnù. Ṣùgbọ́n tí àkọọ́lẹ̀ bá ti wà, ẹni tó ti kú ní ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn ó sì lè bẹ́ni tí ń bẹ láyé lónìí sọ̀rọ̀ o. Báwo ni ó ti bá a sọ̀rọ̀? Àkọọ́lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Àkọọ́lẹ̀ ṣe pàtàkì. A máa padà sọ̀rọ̀ àkọọ́lẹ̀ tó bá tún dọjọ́ iwájú. Ẹ já padà sórí ọ̀rọ̀ wa gangan fún tọ̀sẹ̀ yìí. Òun náà ni pé ọgbọ́n ìṣí wèrè ẹ̀mí. Ìyẹn ni pé ń tá a lò lọ́dún tó lọ tó mú làákàyè dání tó gún régé, olóde lọ́dún yìí kó wá dàbí òmùgọ̀ mọ́ọ̀yàn lọ́wọ́, yóò wá dé pé àṣọ̀hún náà kọ́ la lò nígbà tó lọ ni. Torí pé ó ní àwọn òye kan tó yẹ kó yé wa. A máa gbọ́ àgbọ́yé àwọn ọ̀rọ̀ bí wọ́n ṣe kanra wọn. Nínú ọ̀rọ̀ tí ó jẹ́ ká gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ tó sọ wípé ọgbọ́n ìṣí wèrè ẹ̀mí, òun náà ni ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ìgbà ò lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn. Ìgbà ń tí máa yí padà nígbà, ìgbà ò dúró bọ̀rọ̀ gidi. Bá a bá wò ní àyíká wa rí wípé bójúmọ́ ti ń mọ́ nílẹ̀ ń ṣú. Àpèjúwe pé ìgbà ò dúró bọ̀rọ̀ gidi náà lélẹ̀. Bá a ti ń ní ìgbà òjò là ń ní ìgbà ẹ̀rùn. Àpèjúwe pé ìgbà kò dúró bọ̀rọ̀ gidi lélẹ̀. Bá a ti ń ní àsìkò ọgbẹ́lẹ̀, bẹ́ẹ̀ náà la tún ní àsìkò tí gbogbo nǹkan ti ń ṣe yòdòyìndìn, tí gbogbo ilẹ̀ tí wọ́n mú ọ̀rá wọn jáde, tí gbogbo nǹkan tí wọ́n ń jáde, nǹkan yìí dúró bọ̀rọ̀ gidi. Pàápàá jùlọ fẹ́ni tó bá láǹfààní pé kẹ́mi òun ti ẹ̀gùn díẹ̀, láti sọ pé bóyá ọmọ ọgbọ̀n ọdún, ẹ̀bẹ́ èèyàn bá jókòó tó gbé lórí òṣùwọ̀n, yóò rí wípé ìgbà ti yí padà, ọjọ́ ti ń gorí ọjọ́, nǹkan ti ń yí padà. Bí nǹkan ti ń yí padà yìí, a gbọ́dọ̀ jẹ́ni tó ní òye nǹkan yìí, torí pé ìgbà á máa yí padà. Bí ìgbà sì ń yí padà yìí, nǹkan dáadáa ni. Bí ìdùnnú á máa wà, a sì máa yí padà sí ìbànújẹ́. Èèyàn á máa wà láàyè, èèyàn sì tún máa dòkú. Ẹ jẹ́ á mú gẹ́gẹ́ bí àpèjúwe méjì yẹn. Bí méjèèjì yìí ti ń yí padà, nǹkan dáadáa ni, ó sì nídìí tó fi jẹ́ nǹkan dáadáa. Ìdí tó fi jẹ́ nǹkan dáadáa ni wípé tó bá ṣe pé ìdùnnú nìkan lèèyàn á máa ní ni, tí ìdùnnú kan lọ ṣálálú, yóò rọrùn fún àwọn èèyàn láti ṣìwàwò. Ṣùgbọ́n táwọn èèyàn bá rántí wípé nǹkan tí ń dùn lénìí ó mọ̀ lè tán lọ́la, yóò jẹ́ ká lè ní àdìsọ́kàn àjẹsẹ́kù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò jẹ́ ká wí pé ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́, ilẹ̀ ń yọ̀. Torí pé bá a ṣe ń wò bí ṣe ń dùn tí ń dùn yìí, bá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe, yóò padà yọ̀ wá. Yóò padà yọ̀ wá. Tó bá ti wá yọ̀ wá, ìgbà ti padà yí padà fún èèyàn náà nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ alààyè àti ọ̀rọ̀ òkú. Bẹ́ẹ̀nìyàn bá láǹfààní àti wà láàyè, àsìkò péréte ni, ìbá jẹ́ 100 ọdún. Bá a bá gbé sórí òṣùwọ̀n iye àwọn ọdún táwọn èèyàn ti ń bẹ lórílẹ̀ ayé, bí èèyàn bá lo 100 ọdún fàpèjúwe, òṣùwọ̀n péréte náà sì dé. Ìwà jẹ́ péréte yẹn, àǹfààní pé a ní máa bẹ títí láéláé, òun ní mọ́ tì wá lọ́gbọ̀ngbọ̀n láti lè tètè sáré gbé nǹkan rẹ̀ ṣe, torí pa mọ̀ pa àní sí ń gbé láéláé.
ṣùgbọ́n tó bá ṣe wípé a kàn ń bẹ́ ń bí lọ gbére ni kò sí ojú tí ń kàn wá a kò lọ bì kan ibo là ń lọ ìbí ká jókòó ká kàn mọ́ gbádùn ara wa náà ni a ní níran pé jẹ́ntì ẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ ṣe kalẹ̀ nípalẹ̀ mọ́ ẹ̀ fọ́jọ́ ọ̀la tàbí àwọn tí ń tiẹ̀ ń bọ̀ lẹ́yìn mi ṣùgbọ́n torí pé ikú ń bẹ ẹ̀yẹ sábà máa ń tètè ti àwọn èèyàn lọ́gbọ̀ngbọ̀n kí wọ́n ṣe àmójútó àti kí wọ́n bá lè mọ bí àsìkò táwọn ní bó ṣe pàtàkì tó. Nǹkan máa yí padà a sì gbọ́dọ̀ ní òye pé nǹkan máa yí padà yíyí tí nǹkan sì ń yí padà kì í ṣe taburú kódà ẹ jẹ́ á gbé láti ibi ìbànújẹ́ náà torí pé a mọ̀ pé bí ìbànújẹ́ bá ń bẹ ìbá ṣe pé nǹkan yí padà ni tó bá yẹ pé ìbànújẹ́ nìkan la ní ìbànújẹ́ ò ní padà dìdùnnú gẹ́gẹ́ bó jẹ́ pé ìdùnnú lè padà dìbànújẹ́ a ti mọ̀ pé njọ́ tá a bá ti ní ìbànújẹ́ wa sì tún lè padà dayọ̀ eléyìí máa ń fún wa ní ìrètí ìdí kan ṣoṣo tá a fi ní ìrètí òun ni ìdí torí pé nǹkan máa yí padà bí nǹkan yìí bá yí padà kò sẹ́ni kankan tí ò ní ìrètí kò sẹ́ni kankan tí ò ní ìrètí bí nǹkan yìí bá yí padà ni mo fi sọ wípé yíyí padà tí nǹkan ń yí padà nǹkan dáadáa ni a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ àgbọ́yé pé nǹkan máa yí padà eléyìí ni ó jẹ́ kó yé wa wípé ọgbọ́n ẹ̀ṣí wèrè ẹ̀mí. Lápèjúwe béèyàn bá ń rí ọmọ lọ́wọ́ nínú ta sábà máa ń sọ fún àwọn ọmọdé ni pé ẹ má jà o nínú ìkìlọ̀ tí mo fún yín ni pé ẹ má bá àyàn jà jàgídíjàgan ò yẹ èèyàn lóòtítọ́ jàgídíjàgan ò yẹ èèyàn tàbí ká tiẹ̀ mọ́ jà rárá kò yẹ èèyàn torí a máa mú àlàáfíà wá. Ìmọ̀ràn tó dáa ni ṣùgbọ́n ó ní àsìkò tiẹ̀ inú tó dáa tá a bá sọ fún àwọn ẹni wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà ò bá má jà o bí ò bá sídì ṣùgbọ́n àwọn àsìkò kan ń bọ̀ tó ṣe wípé tó o bá jà nǹkan ó ṣe ọ́ a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àsìkò tó yẹ ká jà àtàsìkò tí ò yẹ ká jà ló fi jẹ́ wípé àdáyanrí tó ga jù láàrin tá a pè lọ́gbọ́n àti tá a pè ní ìmọ̀ òun ni àsìkò. Ẹ jẹ́ tútù sọ lẹ́ẹ̀kan sí àdáyanrí tó ga jù láàrin ohun tá a pè lọ́gbọ́n àti ohun tá a pè ní ìmọ̀ òun ni àsìkò. Kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí? Òun ni wípé gbogbo èèyàn ló ní ìmọ̀ a sì máa jọ bí ọgbọ́n ṣùgbọ́n tí ènìyàn bá ti mọ àsìkò wo gan-an ló jẹ́ kí n lo ìmọ̀ wo nígbà yẹn lẹ́nìyẹn tó di ọlọ́gbọ́n. Tá a bá ti mọ àsìkò tó tọ́ láti lo ìmọ̀ òun ló sọ wá di ọlọ́gbọ́n. A lè ní ìmọ̀ kan pé ohun tó yẹ ká ṣe lélẹ́yìí bá ti ṣeré ṣùgbọ́n tá a bá lo irú ìmọ̀ bẹ́ẹ̀ níbi tí ò yẹ ká ti lò yóò di pé èèyàn wá dàbí òmùgọ̀. Eléyìí la fi sọ wípé ọgbọ́n èṣí wèrè ẹ̀mí ìyẹn ni pé ohun tó ṣe lásìkò kan tó jọ kó bá làákàyè mu tó bá tún lò lásìkò míì kò ní bá làákàyè mu torí pé gbogbo nǹkan pátápátá òun ló ní àsìkò. Ohun tó lè sọ ọlọ́gbọ́n di ọlọ́gbọ́n òun ni wípé kí ọlọ́gbọ́n kó mọ àsìkò wo gan la fẹ́ lo ìmọ̀ kí ọlọ́gbọ́n kó mọ àsìkò wo la fẹ́ lọ mọ̀ bọ́lọ́gbọ́n ò bá ti lo tí ò bá ti mọ àsìkò tí ó yẹ kéèyàn lo ìmọ̀ níbi tó yẹ kéèyàn ti lò ọgbọ́n àwa máa dàbí òmùgọ̀ a máa dàbí ìmọ̀yàn lọ́wọ́. Ìyípadà nǹkan òun ló jẹ́ kí aláǹfààní pé kò sí bí nǹkan ṣe lè yálà ó dùn ní o a mọ̀ pé yóò yí padà torí pé a mọ̀ pé in tó dùn lè padà di kíkan yóò jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá jẹ́ pé orí kíkan la wà lọ́wọ́ torí pé a mọ̀ pé yóò padà nǹkan a máa padà yí sí rere eléyìí ló ń fún wa ní ìrètí. Àyípadà nínú pàtàkì tí àyípadà ń ṣe fún wa ni wípé àyípadà òun ní jẹ́ kí ìsọdọ̀tun kó lè ṣẹlẹ̀ bí ò bá ti lè sí àyípadà kò sí ohun tí ń jẹ́ ìsọdọ̀tun. Fún àpèjúwe ìsọdọ̀tun òun ní ń jẹ́ kígi kó rúwé ìsọdọ̀tun òun náà ní mú kígi wọ́wé. Bọ́dún ṣe ń gorí ọdún báwọn àgbà ṣe ń yí wọnú ìgbà lásìkò kan igi awọ́wé igi bá wọ́wé yóò dàbí pé igi wà ní ìhòòhò tó bá tún ṣe bí oṣù díẹ̀ àwọn igi tí wọ́n ti wọ́wé wọ́n á tún bú jáde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ tí wọ́n tún fi dára yóò dùn wá nú yóò yọ wá nú ìbá ṣe wípé a sì ti mọ̀ pé tí wọ́n bá ti yí padà yìí tó bá tún yá wọ́n tún di pé àwọn àwọ̀ wọn yóò kàn tún bẹ ẹni tí nǹkan a máa sú ni wá pé àti rí yóò ti sú wa ṣùgbọ́n torí pé ó wọ́wé ó tún padà ṣe kíni ó tún padà tún rúwé eléyìí ni ó wà ràn kan tí ń jẹ́ kí nǹkan kó fún wa ní ìtumọ̀. A gbọ́dọ̀ mọ gbàgbọ́ yé pé nǹkan á máa yí padà ọ̀rọ̀ yìí náà ló lọ sí ibi ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé
mọ̀jàmọ̀sá òun là á mọ̀ akínkanjú lógun pé akínkanjú tó bá mọ̀jà tí ò mọ̀ sá. Ìyẹn ni wípé akínkanjú lápèjúwe ní ìsìn ó mọ̀ ń tà ń pè níjà mímọ̀ bá ti jagun fún akínkanjú ìmọ̀ ni kì í ṣọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n fún akínkanjú òun ni kó mọ̀ pé àsìkò wo la fẹ́ lo ìjà, àsìkò wo ni ká pèpè fún àlàáfíà, àsìkò wo ni ká fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀, àsìkò wo ni ká jà. Eléyìí la fi lè pe akínkanjú ní ọlọ́gbọ́n. Gbogbo nǹkan náà kọ́ ni a sọ di jàgídíjàgan. Àsìkò ìjà ń bẹ, àsìkò tá a sì ní ìjà ń bẹ. Eléyìí ni tá ń pè ní ọgbọ́n. Ni ò ní jẹ́ kí ọgbọ́n èsì kó di wèrè ẹ̀mí. Ẹ jẹ́ n sáré mú bí àwọn àpèjúwe bíi 2 mẹ́ta kan wá. Mo ti mú àpèjúwe pé ọmọ tá a bá wí pé kó má jà, a gbọ́dọ̀ tún ní ìran pé àwọn àsìkò kan ń bọ̀ tó yẹ kó o jà o, a sì gbọ́dọ̀ mọ̀ ṣe ìpalẹ̀mọ́ méjèèjì. Àpèjúwe irú bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ ìlà kíkọ. Ó nígbà kan tí wọ́n ń kọlà nílẹ̀ Yorùbá. Lóde òní ọ̀pọ̀lọpọ̀ èèyàn sábà kọlà mọ́. Kò sí ṣe nǹkan tó burú pé àwọn èèyàn kọlà mọ́. Àsìkò ìgbà tí wọ́n fi ń kọlà ojú ó nídìí. Ọ̀pọ̀lọpọ̀ tẹkinọ́lọ́jì bíi DNA àti nǹkan tá a lè fi ṣe àdáyanrí àwọn ènìyàn kò sí lásìkò náà. Ọ̀nà ìgbà kọ̀ọ̀kan lẹ̀ òun ni ìlà kíkọ lásìkò náà. Ṣùgbọ́n lóde tòní a ti ní ọ̀pọ̀lọpọ̀ ètò àti àlàálẹ̀ tá a lè fi ṣe àdáyanrí àwọn èèyàn láì jẹ́ pé kíni akọ̀là sí wọn lójú. Ìtumọ̀ rẹ̀ ni wípé ọgbọ́n àsìkò yẹn a bá lò nísìn ó ti di bí wèrè. Ó ti di bí wèrè. Àpèjúwe irú bẹ́ẹ̀ kódà ó wà nù bá ti ń gbọ́ àgbọ́yé àwọn ọ̀rọ̀ àwọn àgbàlagbà tàbí nǹkan tá a pè lówe. Ìdí ni wípé ẹ jẹ́ mú ọ̀rọ̀ bíi 2 kan wá. A lè sọ wípé ọ̀rọ̀ nílé àbí ọ̀rọ̀ onílé. Mo ti rí èèyàn tó sọ pé àwọn Yorùbá gan ọ̀rọ̀ wọn àti a máa rú èèyàn lójú. Nígbà míì wọ́n á sọ pé ọ̀rọ̀ nílé, nígbà míì wọ́n á tún sọ pé ọ̀rọ̀ onílé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìmọ̀ ń bẹ, ọgbọ́n wà, àdáyanrí ìmọ̀ àti ọgbọ́n òun ni kéèyàn mọ àsìkò tá a fẹ́ lò. Téèyàn bá ti ní ìmọ̀ àsìkò yóò jẹ́ kí ìmọ̀ yóò jẹ́ kó di àgọ̀ mọ́yàn lọ́wọ́. Ọ̀rọ̀ nílé ọ̀rọ̀ sì nílé ṣùgbọ́n méjèèjì níbi tá a ti ń lò. Bí Yorùbá bá sọ wípé ọ̀rọ̀ nílé, ìtumọ̀ ẹ̀ ni pé ibi tí wọ́n ti ń lorú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé bí àsọ̀n tá a ní sọ ní ìsìn dandan kọ́ ni ká níbì kan gbòógì tá a fẹ́ jókòó tá a ti sọ tàbí mọ̀jà dásìkò sí jásọ̀n tá a ní sọ ní ìsìn. Ìtumọ̀ tí wọ́n bá sọ wípé ọ̀rọ̀ nílé nìyẹn jásọ̀n tá a ní sọ ní ìsìn. Ṣùgbọ́n tí wọ́n bá tún sọ pé ọ̀rọ̀ nílé, ìtumọ̀ ọ̀rọ̀ nílé òun ni wípé gbogbo nǹkan ló ní context. Ilé ọ̀rọ̀ òun ni context ọ̀rọ̀ bá ti máa ń sọ nínú èdè Gẹ̀ẹ́sì wípé a kàn lè ṣàdáyanrí nǹkan àfi ká kó ọ̀rọ̀ sínú ilé rẹ̀. Tá a bá ti fa ọ̀rọ̀ kan kúrò nínú ilé rẹ̀ kò ní nítumọ̀ mọ́. A gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé gbogbo àsìkò tá a fẹ́ lo àwọn nǹkan yìí. Ní ò ní jẹ́ kó máa jọ bí ẹni wípé wọ́n takora wọn mọ́ wa lójú. Bákan náà nínú ọ̀rọ̀ tí ń fi kánlẹ̀ òun ni ọ̀rọ̀ pé eégún tó bá pidán mọ níwọ̀n òun ní pidán pẹ́. Eégún tó pidán mọ níwọ̀n ó mọ̀ pé nǹkan á máa yí padà. Bóun bá ń pidán lọ tó ń pidán lọ tí ò bá fi làákàyè sí, bó bá dá lẹ́sẹ̀ lénìí kò sáàyè àti pidán mọ́ lọ́jọ́ míì. Ṣùgbọ́n tó bá ti mọ̀ pé nǹkan á máa yí padà yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí. Ká mọ̀ pé nǹkan á máa yí padà òun ní máa ń jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lo ilé ayé. Ká sì mọ̀ pé nǹkan á máa yí padà ó ń bẹ nǹkan tí máa ń fún wa ní ìrètí. Àlàyé tèmi lórí ọ̀rọ̀ yìí rèé wípé ọgbọ́n èsì wèrè ẹ̀mí. Mo lérò báyìí náà rí ọgbọ́n tàbí méjì mú nínú ọ̀rọ̀ wa. Tẹ́ ẹ bá ní ìbéèrè tàbí tẹ́tí ẹ̀ ní àkíyèsí tẹ́ ẹ fẹ́ pè wá sí, ẹ lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa lórí ímeèlì wa olùkọ́.olabisi@gmail.com. Ká tún pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí Elédùà kó ṣọ́ ìpàdé wa. Ó dìgbà.